bóun lájọṣepọ̀ tán báyìí ló bá jókòó bá ní oko ajá òun bá ní kò lọ clean up òun bá clean up bóun ṣe dé nìyẹn bí ajá máa ń ṣe gbẹnu sóun lábẹ́ nìyẹn ó lá ó ní bó ṣe ń láwọn báyìí ara yẹn kàn rìn òun ni òun dẹ̀ ti wà pa òun ti wà òkè èmi ò mọ̀ pé ṣe aṣẹ́wó ni wọ́n ń ṣe kódà mọ̀ pé ajá máa ń bá wọn lájọṣepọ̀ àmọ́ àti ṣeun ká má pààrọ̀ ká má jalè tí ajá bá la yín lóbò òdìjọ́ kan ẹ̀rù á bá yín tẹ́ bá mú èèyàn dúró tán mú ajá dúró wípé kó lámi lóbò ó máa prefer kájá lámi lóbò ju kéèyàn lámi lóbò lọ ọlọ́run gbọ́ èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o arábìnrin kan ló sọ bẹ́ẹ̀ fún mi ó ní àǹtí ṣeun ilé ọkọ lòun wà nígbà náà òun àtàwọn girls yẹn àwọn jọ ń gbélé kankan náà ní pẹ̀lọ́kọ òun àwọn wà lókè àwọn girls wà nísàlẹ̀ ọkọ òun máa lọ bí iṣẹ́ ìgbà tó kàn yà ó kàn rí pé closeness tó wà lọ́kọ òun àtàrà àwọn girls yìí ó pọ̀ àsọkọ òun ti ń fẹ́ kan nù wọn àwọn ọkọ òun ti fẹ́ kan jọ ṣe wọléwọ̀de nígbà tí mo máa mọ̀ ó ká mi lára ó dùn mí ìjọ náà mo wá dìde mo ti get the fact yẹn mo ti mú òkòjọrọ̀ sọ́wọ́ àwa tá a wà nílé yẹn àwa 4 péré ni láńlọ́ọ̀dù bá wa gbé fúláàtì 2 nísàlẹ̀ fúláàtì 2 lókè 2 bedroom flat ní each flat so ìgbà tí mo wá get the fact pé ọkọ mi ń bá kan sùn ọkọ mi ń fẹ́ wọn mi ti ẹ̀ mọ̀ èyí tó jẹ́ ń bẹ̀ because orúkọ wọn mi ò mọ̀ wọ́n síra wọn mo ti bímọ 2 fọ́kọ mi ọkọ mi àwọn yìí dé wọ́n máa ń fa ọmọ mi ní nǹkan bóyá à ń jáde àwa ni afẹ́ bùkọ́ ọkọ mi ní mọ́tò àdè máa ń park sísàlẹ̀ ṣó ti yé ń bẹ̀rẹ̀ bóyá fẹ́ lọ báyìí ọkọ̀ lè dé wa kọ́kọ́ ni pé ti fẹ́ báwo ni wọ́n máa fún un ti fẹ́ kọ́ lórúkọ wọn mo kọ̀ orúkọ tó wù mí ni o gbogbo orúkọ tó wà nínú fídíò yìí kì í ṣe orúkọ àwọn èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ o ó ní òun á ní wọ́n jẹ́ máa fún wọn ní nǹkan ní àyè ṣé o gbọ́n mi bisikíìtì máa fún wọn òun ò mọ̀ pé ṣaṣẹ́wó ni wọ́n ń ṣe òun ò mọ̀ pé kinní ni wọ́n ń ṣe so ìgbà tó wá jọ́ kan tóun ti wá gẹ́tì fáàtì òun Rebecca lórúkọ ilé tí ọkọ òun fẹ́ nu wọn ẹ má gbàgbé mo sọ pé borúkọ tí má ti dá mi báyìí ó lè má ju orúkọ wọn gangan o ó ní òun wá ti gẹ́tì pé Rebecca òun á lọ bẹ̀ òun mọ̀ tó jẹ́ Rebecca nu wọn òun á kanlẹ̀ gbà tó máa kanlẹ̀kùn òun kanlẹ̀kùn gbà tó máa kanlẹ̀kùn tó máa kan sílẹ̀kùn wọn ìgbà tó máa fi sílẹ̀kùn ilẹ̀kùn kò sí ní títì òun kọ́ wọlé nígbà tó máa wọlé òun kọ́ bá wọn gẹ́ọ̀sì yẹn wọ́n ti wà pa wọ́n kọ́ wà ń bẹ́ẹ̀ òun kọ́ ni ìkan tó wà bá láàrin wọn tí òyìn tí máa ń kọ́ṣọ̀nà rẹ̀ náà tí máa pọ́ tí mú nǹkan bọ̀ òun kọ́ṣọ̀nà wọn ní ẹjọ́ ẹ má bínú àǹtí Rebecca ni mo béèrè ó bá ní kí ló dé mo ní kò sí nǹkan kan ó lóun lòún jẹ́ Rebecca mo ní sísítà ẹjọ́ nítorí Ọlọ́run ò ní dalẹ̀ yín rú gbogbo nǹkan tẹ́ bá ń ṣe pẹ̀lú ọkọ mi ẹ stop ẹ compound kan lájọ wa ṣé inú yín máa dùn pẹ́pẹ́ yìí ni ẹ wà lókè kí ọkọ yín máa lọ sàlẹ̀ ló máa báyàn sùn nísàlẹ̀ ṣe máa láìkẹ́ ló bá súnmọ́ òun nígbà tó súnmọ́ òun ló bá mú ọwọ́ òfin òun léjìká ló bá ní mọ́mí ti fẹ́ so èsì wọn ní àwọn obìnrin tó máa lọ ń bá àwọn girlfriend ọkọ wọn ọkọ yín disturb mi lóòótọ́ èmi àti ọkọ yín jọ ní 1 or 2 pọ̀lọpọ̀ ọ̀lọ̀ bó kí n má parọ́ mi ì lè fẹ́ ọkọ yín sanwó mi ni ok ẹ fẹ́ kí n máa tọ́ ọkọ yín jọ ní nǹkan kan papọ̀ àjẹ́ nǹkan tí mo fẹ́ nìyẹn ok mo dẹ̀ láìkì yín o ẹ dẹ̀ wá jókòó mi ì jókòó ẹ má pariwo ẹ má gbóhùn sókè ẹ ti sọ nǹkan tẹ fẹ́ pé ẹ fẹ́ kí èmi àti ọkọ yín jọ ní nǹkan kan papọ̀ mọ́ ọkọ yín sanwó mi ni o in fact most of the time tí máa fọmọ yín ní nǹkan nínú owó tó kọ yín fún mi ni mo ti ń fọkọ yín o tẹ bá ti ń ṣépè kó jẹ máa rìn mí àtọmọ yín ni o bá ní ohun gbogbo táàmì òun mọ̀ pé ẹ̀ ń fẹ́ ọkọ òun ni ẹ ṣe máa ń fọmọ òun nìkan tó ń bá mọ̀ ní òun ò ní gbà ó lóun bá sọ bẹ́ẹ̀ fún wa ní ẹ calm down ẹ jókòó ó ní bí yóò fògùn sẹ́nu ni because this girl was so calm like she is so calm kò tiẹ̀ pariwo kò ṣe nǹkan kan ó ní ẹ jókòó ó ní bóun ṣe jókòó nìyẹn ó bá ní kíni ṣáàbì òun bá ní ẹ má wọrí mo wà ókè mo kọ̀ jókòó mo fi ọ̀nà yín ni torí láti ọ̀tẹ̀ ti wà nínú compound yìí mi ò gbáriwo yín ní ẹni ò dé gbáriwo mi rí but it's so painful ó ní bóun ṣe wá sọ̀rọ̀ yẹn omi ti ń dé sí òun lójú ẹ fẹ́ máa ké nítorí ọkùnrin ọkọ ìwé lọ́kọ yìí àwọn mẹ́ta táwọn ẹ̀bẹ̀ kò sí ní tó kún yóò ti bá sùn bí àsìgò ní ó ní mi kọ́ ni mò ń jẹ́ Rebecca ló wà lẹ́yìn ó ti ṣáàkì ní ẹ̀yọ́ ó ti gbọ́jà ó ti wà pa àwọn oṣọmọge lẹ̀ yìí ẹ̀rí gbígbà míì nírí wa máa wà lábújá bá ṣe nílé ìbẹ̀rẹ̀ ṣe nílé lábújá tó náà big boy Èkó ìlàṣẹ wá sí bíbá yìí ẹ wo bẹ́ ṣe ń wò òun yìí ọmọ 3 lòun ti bí ẹ̀ ń tẹ́ torí ẹ̀ wá sí ìbá ìgbọ̀n
ọmọ 3 ló ti bí. So òun kò wò pé kóun bẹ́ ṣe wá yẹn pé kóun dá yín lóhùn kó máa àǹtí ẹ wá fẹ́ máa ké wọn ò tí ì du ọkọ yín ṣe ju yín rí. ẹ̀yẹ́ mi sọ sítórì mi fún yín. ẹni tó gbọ́kọ lọ́wọ́ òun ẹni tó bẹ̀sì àwọn ní ọjọ́ wedding àwọn ló gbọ́kọ lọ́wọ́ òun. Kò jẹ́ gbọ́kọ lọ́wọ́ òun, ọkọ òun ló lọ bá ló lọ fẹ́. Ṣé mo pé obìnrin láyé yìí a kì í pẹ́ love. Tókùnrin bá ti wù ṣe ó ní bọ̀sẹ̀ mi ò love ọkọ yín, kò sí ẹni tọ́kọ yín ò tí ì bá súná àmẹ́ẹ̀ta. Kódà ọkọ yín máa ń ṣe threesome láàrin wa tó wúwo bá ti gbé ni. Ẹni tó máa ẹkẹ imagine mo ṣe rí ẹni tó fẹ́ bá mi sùn èlé ló fẹ́ sàn. Bó fẹ́ bá mi sùn lásán at least wà á kọ́kọ́ fún mi 500,000. After then o ti register lẹ́nu yẹn wọ́n ní 300,000 jọ 200,000. Ní tó bá bẹ̀rẹ̀ bó ṣe short rest tó bá wá bí àwọn olè gbọ́n 100,000 lórí ẹ̀ tó wá pé o mọ̀ o good dáadáa. Ọkọ yín ò jẹ́ good dáadáa. Ó kàn sọ pé àwọn nǹkan tóun ò tí experience rí òun fẹ́ experience one of these days la ṣe threesome. Ó ní bó ṣe ń sọ̀rọ̀ ó ní orí ìwúndẹ̀ owó yá ó ní bó táwọn ti sọ̀rọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ nìkan ṣe ring bẹ́ẹ̀ ni wọ́n ní ènìyàn ti pé ó yẹ pé ènìyàn ti dé ó bá ní ẹ wò ẹ Rèbíkà ẹ wọlé. Bó ṣe lé gbogbo àwọn tó wà ní tọ́nsùn yẹn bó ṣe lé wọn wọlé nìyẹn. Nígbà tó lé wọn wọlé ló bá dúró wá ní ẹ má bínú ẹ̀yin ẹ jókòó tí ẹ wà presentable. Wọ́n bá dùn fẹ́ máa lọ síbẹ̀ tí lálejò ó ní ẹ má wọrí ẹ jókòó yẹn wà presentable. Ó ní bí ẹni ẹ ṣe wọlé gbàtẹ́ ni ẹ máa wọlé wọn àjẹ́ sọ́wọ́n nípa tẹ́lẹ̀ ọ̀rẹ́ mi ni new friend mi ní ọ̀rẹ́ ẹ wá okay o. Ẹni ẹ bá náwó sóhun ó náà bá bọ ẹni ẹ lọ́wọ́. Ẹni ẹ bá jókòó tó bá ní àyè máa sọ̀rọ̀ ọ̀rẹ́ mi níṣẹ́ ọ̀rẹ́ mi gidigidi ni àwọn ọ̀rẹ́ ẹ̀wọ̀ àwọn àbúrò yẹn ń kọ́ àwọn yẹn sùn lọ́wọ́ ẹ̀wọ̀ ọ̀rẹ́ mi yìí ni ó ní ìdòwó ṣé o kí mo sọ fún yín kìnìkan ó ní ṣàṣọ̀rọ̀ yẹn kalẹ̀ gbigiti ó ní òṣù àdúró òun báyìí ó bá ní bọ̀bẹ́ yẹn wá ní pé ẹ pẹ̀lẹ́ ẹ sọ́rí gan ẹ pẹ̀lẹ́ ó bá ní ẹ jẹ́ kó gbà kanà báyìí kó tiẹ̀ bá yín ṣe kankan síbẹ̀ ilé wọn ní 5 million wọ́n ní ẹ̀wọ̀ 5 million lọ́rẹ́ mi ó ní ìdí o in fact bó ṣe wà yẹn ó ń ronú ẹ̀rí pé kò lè sọ̀rọ̀ dáadáa ó ń ronú tó bá ní kó ń pa kàyàn bọ̀ wá ní pé kó má wọ̀rì pé kó fún àǹtí kó fi sákàǹtì àǹtí yẹn pé ẹ fi sákàǹtì wọn máa send ẹ̀ sí ni bá ní àǹtí yẹn bá sọ pé kí ló ṣẹlẹ̀ drop account number jàre ṣé èmi ni mo ṣe máa fún ni drop account number ó ló bá rò pé account number ó ní mo ṣe drop account number tóun fi ń ṣe POS nìyẹn money point mo ń ṣe drop ẹ̀ fún wọn nìyẹn gbogbo tóun bá sọ pé òun fẹ́ drop account number òun ọkọ òun alásìbá wọlé ọkọ òun á rí kí lóun fẹ́ sọ fọ́kọ òun wọn ìfẹ́ kọ́kọ́ mọ̀ pé òun wá bá wọn ladies yẹn oníṣò òun ti pẹ́ òun ti fáwọn ọmọ pé òun bọ̀ pé òun bọ̀ lòun sáré wá sálẹ̀ ó ní òun wá sọ pé òun bọ̀ wá ní ibo lẹ́ ń lọ wá ní ibo lẹ́ ń lọ ẹ dúró náà ẹ má wọrí ó ní bí màá ṣe gbà account number wọn ni pim bí 5 million ṣe wọnú àkáǹtì òun nìyẹn 5 million wọlé sí mi ó ní ó ti lọ ó ní òun tiẹ̀ mú POS dání so ti yẹn bẹ́ẹ̀ yẹn fóònù tó wà lọ́wọ́ òun kọ́ ló máa fi gba aláṣìyàn ó ṣe máa lọ́wọ́ ni wọ́n ní pé ó ti lọ bá ṣe báyìí fún un ó bá ní ẹ ṣe gan lédè ló bá dúpẹ́ bẹ́ẹ̀ òun náà bá sọ pé ẹ ṣe gan o God bless you bá lóun bọ̀ bó ń ṣe gbòkè lọ ni kóun lọ òbá ọ̀tọ̀ ni àbírọ̀ ni gbà tó máa débi POS òun bá 5 million bẹ́ẹ̀ 5 million òun sọ pé lédè yìí òun fẹ́ wo tó fẹ́ fóun 5 million at least òun máa gbà tó kíní kan bẹ́ẹ̀ tó yẹ kó tiẹ̀ fà dùbù máa yín kọ́ kíní kan nìkan ó lóun ṣáà ń ro lọ́kàn òun onígbà tó yá tó pẹ́ díẹ̀ ló bá kẹlẹ̀kùn ẹni tá a sọ fún pé ọ̀rẹ́ mi nìyẹn ó ti ń wá yín wọ́n ní ọkọ máa tó dé òun dáná fún ọkọ òun lọ́wọ́ ni nígbà tó bá ti ṣe kíní kan ní ẹ wá lójú sí wọn ti fẹ́ máa lọ kẹ́lẹ́ kí wọ́n fowó tán fún yín ó lóun bá ní owó tán fún mi ó lóun ṣe máa fún 5 million ní ẹ̀yin lẹ́tí lówó yìí ó ní mo ṣe pàdé bó ṣe lọ sínú ilé yẹn bá ní ẹ ṣe gan-an ẹ̀wọ̀n ní ọ̀rẹ́ òun ni pé ọ̀rẹ́ òun ni wá kí àǹtí ẹ̀ ní òkè ni pé òkè láǹtí ẹ̀ ń gbé wá ní òkè máa ń pẹ́ àwọn tí wọ́n máa lọ ọdún rébù ẹ̀ ṣe òkè nìkan ẹni bí máa yẹn ṣe lọ nìyẹn tó wọnú mọ́tò tí máa yẹn lọ tàbí máa yẹn lọ tán òun sì lọ sókè nǹkan tóun ṣe òun lọ drop òun ṣe ògbẹ́ tán òun bá sáré wá sálẹ̀ ẹ̀jọ̀ tó lọ náà 5 million ló máa ṣe sóhun ibo ni kò bá yín ṣe sí ó bá ní ṣe síbi tí báwo owó yín ni ó ní ọ̀dọ́ ọkọ yóò ti nà tó 5 million tọ́kọ̀ ìbá ti náwó bí ó ná 4.5 fún mi o mi lè sọ àwọn yòókù mi bọ̀ lọ́dọ̀ tèmi o mo bá ní ọkọ òun àdúró òun wà wò pé owó fẹ́ sọ̀rọ̀ pé ṣé tó bẹ́ẹ̀ ni wọ́n ní bọ̀ ẹ má wọ̀rí àìṣe bẹ̀rẹ̀ ni ṣe máa jọ́ rẹ̀ mi mo bá ní ilé ọkọ lòun wà wọ́n ní kí ló wà ń bẹ̀ ṣe máa jọ́ rẹ̀ mi mo bá lóun ti gbọ́ mo bá ní pé òkè òun lè dá ní 5 million ẹ jẹ́ kó ń ṣe ìrànkọ́ sí yín mo bá ní owó yín ni no ẹ jẹ́ kí n ṣe kọ́kọ́ sí yín ẹ jẹ́ kí n ṣe ìrànkọ́ sí yín ó lóun bá ṣe
2 million sí bá ní pé 2 million ti pọ̀ ju ẹni ẹ lówó ní tó bá fún mi ń kọ́ kíní kan ó náà ṣàgbà 3 million olóṣègbà 2 million yẹn ó ní ó máa kírun láàárọ̀ ó máa kírun lọ́sàn-án ó máa bá wọn sọ̀rọ̀ báwo ní ṣe wà pa bóyá sọ fún pé ó ní pàtí kan táwọn fún mi ó lọ sí pàtí àwọn ọmọ òun kò ní tí bá dé fẹ́ lọ ẹ dé fi àwọn ọmọ yín ẹ dé lọ fún mọ́mì yín àbí ní ọkọ wọn ò láìkí irú nǹkan bẹ́ẹ̀ ní ọkọ yín wò ní kíní kan ó ní jọ́kọ̀ ó ní bó ṣe mú sí òun lórí ni àǹtí ṣeun òun ṣe sọjà ó ní kóun sọ ìjà kalẹ̀ pé ṣe bọ́kọ̀ òun náà bá àwọn èèyàn sùn kíní kan ó ní bóun ṣe sọjà kalẹ̀ nìyẹn kí ló fàjà tó fi sọjà kalẹ̀ ó léèyàn kan tó wá sọ́dọ̀ wọn ó wá bọ́ òun dọ́dọ̀ ẹ̀ táwọn jọ ń sọ̀rọ̀ ó ní wá ní ń dé láìpẹ́ lédi yẹn ó kà wọ́n ní ilé ìwọ̀n o wọ́n ní ìlú wa lówó ẹ̀ at least bóyá wọ́n yẹn tẹ́bà tí nà tó bá 5 million fún kò tí ì wà ókè ó yóò sọ pé òun bèrè pé ṣé oògùn náà fi ń gbowó ni but àwọn ọmọ yìí wọ́n ń lo irun wọ́n ń lo irun tó bá sọ pé bígẹ̀ ayé tó bá wọnú ilé wọn 2 bed ni o but wọ́n bí ìyá àṣẹdá bóyá ó ṣe sọ pé mo lè láìpẹ́ ó kàn eléyìí ò tí kò ń ṣe kíní o bó ṣe wà yìí classic ni wọ́n ní wọ́n sì ní pé máyì ó wá sàn disturb nípa máyì láì kíní kankan bó náà ṣe rí pé owó ti ń wọlé ó ń ṣe pàṣẹ pos òun wà lóko sọ kí ló dé òun sọ pé òun ò ṣe pos mọ́ òun fẹ́ ṣí supermarket ni ọkọ̀ bó tó máa rówó supermarket òun ò dọkọ̀ òun ló ẹ wo òun ṣáà kó òun marriage òun ìgbà tó ń kó marriage òun tó ń lọ gbọ́ àwọn ọmọdé bí bó ṣe òun wá sísàlẹ̀ yẹn òun wá ń gbé bẹ́ẹ̀ ọkọ̀ òun mọ̀ pé òun gbé bẹ́ẹ̀ o wọn ò fọkọ̀ òun ní fèsì mọ́ o bó ìjọkọ̀ báyìí ọkọ̀ òun fẹ́ já òun wá jáde síta báyìí ọkọ̀ òun ṣe jáde sínú so bí báyìí ló wà òní so wọn náà ti sọ lóṣó òní ṣe báwọn tó ń dólẹ̀ tẹ́lẹ̀ náà nìyẹn òun ti join wọn náà nìyẹn wà ní irú nọ́ọ̀sẹ̀sì wo nìyẹn kékeré ọdún fún àwọn parents òun pé olóṣó lòun ṣe kìnnìkan òun kẹ̀ òun sọ pé rọ́ ni torí pé ó ti test àwọn lédi yẹn ò gbà fún ni ìgbà kan nígbà wọn ṣe bẹ̀rẹ̀ láìfù nìyẹn àti ibẹ̀ òun dèrò Àbújá ó ní àti ṣeun tó bá sọ wípé òun àti Àbújá yẹn ní ayé tuntun nígbà táwọn débẹ̀ wọ́n bá ní àwọn lọ club lálẹ́ yìí o wọ́n bá ní okay no problem ó ní àti ṣeun club dá lọ èrò ọ̀sibí club èrò máa ń pọ̀ ní club èrò pọ̀ ní club ààrẹ jókòó síbi táwọn èèyàn jókòó sí gbẹ̀yìn èrò tẹ̀sí pọ̀ ńbẹ̀ yẹn díẹ̀ ṣe rí ibi tá a lọ dúró sí èrò pọ̀ ńbẹ̀ wàláì àwọn olówó yẹn ń jayé burúkú kéèyàn sọ wípé tóun bá ti dó ẹ tán ajá òun náà máa dó ẹ òun ò pé ajá dóyàn wọ́n ní àpájá òun náà máa bẹ̀ ṣeré o pé ajá òun bí èèyàn ni wọ́n train ẹ ni ajá tó ń di pampers tó ń tọ́jú ajá tó ń fún ní ó ní òní ajá òun bá gbégédé òun wá sẹ́yìn bẹ́sì dẹ́sẹ̀ pé ajá òun ní ẹ̀ ń nà ó pé àwọn ajá wọn máa fún àwọn ajá lábẹ́rẹ́ o fún àwọn ajá wọn ò kì í lárùn lára o ó ní àti pé tí ajá wọn máa lo condom bá ní ajá first day yẹn báyìí kéèyàn ti kọ́ wọn bó ṣe máa òun ti bẹ̀rẹ̀ náà òun náà ti bẹ̀rẹ̀ sí gbá wọn kankan sí mú gbá wọn kankan já wọn kankan so ó ní bí máa yẹn ṣe bẹ̀rẹ̀ nìyẹn nínú club yẹn àwọn ti ṣayé gbà táwọn ṣayé tóun ti accept ó ní máyà òbòdéjà sọ pé don't tell him any price o don't tell him any price pé ó ti ní fixed price bá ní kí ni ó ní máa wọ̀rì jẹ́ kán ṣe tán nígbà táwọn wọ ní hòtẹ́ẹ̀lì táwọn fẹ́ lọ yẹn ó ní tẹ́ bá débẹ̀ glass everywhere pesticide náà máa ń pè everywhere báyìí wọ́n máa rí rẹ ni wọ́n tó rí bẹ́ẹ̀dì wọ́n máa rí rẹ báyìí ni ajá náà wà ń bẹ̀ ó ní ibi tájá máa sùn sí wọ́n ti bá ṣe síbẹ̀ ìgbà táwọn bẹ̀rẹ̀ tí máa yẹn ṣe bẹ̀rẹ̀ sí bóun lájọṣepọ̀ máa yẹn ò tiẹ̀ lágbára bóyá bóun lájọṣepọ̀ tán báyìí ló bá jókòó bá ní oko ajá òun máa ní kò lọ clean up òun bá clean up bóun ṣe dé nìyẹn bí ajá máa yẹn ṣe gbẹnu sóun lábẹ́ nìyẹn ó lá ó ní bó ṣe ń láwọn báyìí ara yẹn kàn rìn òun ni òun dẹ̀ ti wà pa òun ti wà òkè ó dájẹ́ yẹn láwọn dé gbogbo fòròdì ó ṣe wọn kóun bẹ̀rẹ̀ bí alájá òun á bẹ̀rẹ̀ bí alájá bá ṣe bẹ̀rẹ̀ sí bóun sùn látẹ̀yìn nìyẹn ó bóun sùn ajá yẹn go minds ju èèyàn ju olówó ẹ̀ gan lọ tó bóun sùn tó ní pé kó máa make sound fàjà máa yẹn ni pé bájá ṣe oníká ó máa yẹn sọ wípé bí ajá yẹn ṣe ń bá wọn sùn ni ẹni tó ní ajá yẹn sọ pé make sound now make sound baby ajá ló ń bọ̀ òun sùn ẹni tó ní ajá ló ń pèsè ẹni tó ní ajá ló ń pèsè like wọn lo kọ́ndọ̀mù fún o ó dẹ̀ ń bá wọn sùn ẹni tó ní ajá òun ló ń pèsè tó ní kó tóun ṣe ń pariwo yẹn ló máa jẹ́ kó máa tọ̀nù wọn tó máa ń láìkì bájá wọn bá ṣe ń bá wọn yẹn sùn àǹtí ṣeun ó ní first time yẹn
tó ṣe báyìí òun lo nǹkan gbà yẹn táwọn ṣe tán tó ń jẹ́ wà tó dárò ọjọ́ kejì wọ́n ṣe láti nu lórí fóònù òun ní 3am for that night wọ́n ní I enjoy you are okay bá ní ìgbà tó dárò ọjọ́ kejì bó ń ṣe wọ́n pe Uber ó gbé òun máa ní lò sanwó fún Uber ó gbé òun lọ sílé wọn wọ́n nílé ní Àbújá náà bó ṣe nílé kò ní nílé Àbújá wọ́n bá sọ fún wọn pé 3am ní máa yẹn ṣe fún un bá ní 3am bá ní òun bọ̀ ló bá pè ìgbà tó máa dúró díẹ̀ pé 3am sí omi ìṣèwọ ọbẹ̀ nìyẹn àǹtí ó bá dé 6 million wọ́n bá ní another 3am ó ní máa yẹn ó ní ó ṣe mistake ni ó ṣe máa fún 3am so wọ́n ní bó máa yẹn kò fún mi nọ́mbà ó ní kò ní fún ẹ nọ́mbà because ẹ lè dọ́ra yín mọ́ bí ṣe wáyé tó kó sì fẹ́ dú ẹ sí kò ní gbà kájà ìbá ẹ sùn 3am ló dẹ̀ máa fún ẹ bọ́tájà ẹ̀ ti lè bá ẹ sùn yẹn ẹ dọ́ra yín mọ́ tó bá pè ẹ pé òun fẹ́ dú ẹ wọ́kọ́ ló fẹ́ dú ajá yẹn ló fẹ́ dú ẹ nìyẹn ilé ayé àkàmọ́ra kò yí ẹ gbọ́ tí màá yẹn bá sì fẹ́ dóhùn sí kò ní jẹ́ kájà yẹn dóhùn tó fi lè mú tí màá yẹn dóhùn tán tájà yẹn dóhùn yẹn that means pé máa yẹn ò ní nǹkan ṣe pẹ̀lú òun mọ́ but bóyá jọ́ mi ó bá láì bó ṣe sound tó láì kí ríngì tún rẹ ó lè pè é àmọ́ ajá yẹn ló fẹ́ bá ẹ sùn máa yẹn kọ́ so máa yẹn 3 ajá 300,000 kọ́ o 3am ni o ó bá ní báwọn ṣe ń ṣe nìyẹn pé bó ṣe wọ́n yẹn club yẹn máa àwọn tó máa fún bí ọ̀sẹ̀ kan but máa yẹn ò ní ṣe mistake gbé ẹ mọ́ so torí pé ó jẹ́ new gbogbo àwọn táwọn dúró ní máa yẹn ti ṣe pẹ̀lú àwọn so nítorí pé ó jẹ́ new ní máa yẹn ṣe ní pé kínní bó bóyá kò láìkì bó ṣe báwọn sùn bóyá kò láìkì pàrọ̀ ẹ̀ bóyá kò sọ kájà wá bóun ṣe àbí ó wish láti jẹ́ kó bá kájà àwọn ìbá ẹ̀ sùn òun bá ní ní bóun ṣe àṣìdákẹ́ nìyẹn òun bá wà wọn pé kí ló ṣe lòun pọ̀ tó wá ju òrùjọ́ kìí táwọn ti délé òun wá wò rẹ̀ yẹn ajá bóun sùn òun bá ń gọ́gù òun gbà tó ń gọ́gù tó ń wò dé stage kan wọ́n ní yẹn lè infect bọ̀ ajá yẹn lo condom bọ̀ ó láwọn lóbo kíndìnkàn onígbà tó yàn bá jí gẹ̀yìn pé ṣé nǹkan táwọn ṣe ṣé ìkọ́ bí wọ́n lo àwọn bá ní àwọn lò ẹ́ o wọ́n lò yín o wípé bó ṣe wọ́n lò wá o pé but àwọn olówó yẹn mọ̀ pé àwọn olówó yẹn kan máa ń ṣe kíní nígbà kan bàbá sars but everything tó bá ti ń rí máa fi de nǹkan mọ́lẹ̀ o ìgbà ò lọ bí òrèrè o ọ̀bọ̀n yẹn lady yẹn sọ bẹ́ẹ̀ fún un ó lè wá sọ pé òun ti gbọ́ ó lè àti ṣe o kò sí báyìí nǹkan náà àwọn bá ń sick ìkan náà àwọn ladies yẹn ó bá ń sick ìgbà tó sick wọ́n gbé lọ wọ́n tọ́jú lọ hospital àwọn ọmọ nǹkan tó ṣe wọ́n check wọ́n ní kò ní AIDS kò ní anything kí ló ṣẹlẹ̀ wọ́n ṣáà lọ gbé lọ sílùú wọn wọ́n ṣáà gbójú sílùú wọn ìgbà tó pẹ́ díẹ̀ ló bá ní lady yẹn wá ó dẹ̀ ní máa kan inú àwọn club tán lọ tí máa yẹn sọ fún mi pé òun fẹ́ bóun lájọṣepọ̀ òun máa bóun lájọṣepọ̀ ajá òun náà máa bóun lájọṣepọ̀ pàmò àwọn ò nílò protection onídèédé sọ fún mi pé kó má gbà o ọ̀n bá náà fẹ́ fóun ní 10 million kó má gbà o kó má gbà o kó má gbà o kó má gbà kó má yẹ kó owó yẹn fẹjú mọ́ òun o ìbẹ̀rẹ̀ sí wọn sọ pé no o òun ò lè ṣe o without talking about protection òun ò lè ṣe oníṣò àwọn dẹ̀ máa ní condom ìṣèkò àwọn náà máa mú condom wá original condom ọlọ́wọ́ àwọn ló máa wà òun ò máa já òun ò máa fi sí lábẹ́ so àwọn làwọn máa ní oní sọ pé no now pé ṣùgbọ́n àwọn máa fọ ẹni yẹ báyìí ní rárá if you cannot do like that òun ò lè gbà nígbà tí máa wá sọ pé okay no problem wípé kó lọ sùn gbà yẹn òun jẹ́ sùn gbàtílẹ̀ dẹ̀ mọ̀ ó jẹ́ fóun 3am gbàtí àwọn débi tán òun sọ fún pé òun jẹ́ sọ fún lédi ẹ̀ pé máa yẹn fóun lówó kò bóun sùn ó sọ bá olólórí burúkú ni máa yẹn sẹ̀ ó ní bó ṣe pé fóun ni oníṣẹ́ kó sọ fún yín wípé àwọn ladies mi ẹ má dánwò pẹ̀lú ẹ̀ definitely lágbàdá ti dánwò pẹ̀lú yín yẹn gẹ̀ẹ́tò sí kìí yẹn ó ti dánwò pẹ̀lú yín yẹn tí kìí bá kú tó bá kú àwọn èèyàn máa mọ nǹkan tẹ̀sí tí lè fi jó tí kìí bá kú ó ní nǹkan tó sọ nìyẹn ó ní òun kọ́ rí pé àwọn ojú ọ̀nà nọ́mà àwọn lọ sí Èkó ìgbà táwọn máa padà dé òun mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ òun mọ̀ ní tí gẹ̀ẹ́ yẹn ṣẹ̀ ibi táwọn park mọ́tò sí àwọn lọ ra nǹkan wọn lóun bọ̀ òun fẹ́ lọ mú nǹkan ó dà pé èèyàn kan ló pè ó ṣáà ní òun gbọ́ bó ṣe bọ́ síta báyìí ìgbà tí wọ́n kọ́ pé àwọn kọ́ gbọ́ gbà ní táwọn máa débẹ̀ báyìí wọ́n ti fi mọ́ fọ́ orí lédi yẹn ìyẹn lédi tó jó ọ̀rẹ́ òun tó yẹ kó tó mú wọn nù bẹ̀ yẹn òun náà ló máa ń pè òun náà mọ club táwọn lọ so gbígbé yẹn ṣe kú báyìí everything ó kàn change inú ayé òun ni òun wò pé it's like I have to just stop ní bó ń ṣe stop ní àti ṣeun ní àti ṣeun mo ti rìn àwọn ìrìnàjò yẹn pẹ̀lú wọn ń ṣoògùn o tó bá rìnà sí wọn pé kìdí kan wọn ń ṣoògùn wọn ń sín abẹ́
wọ́n lè lo pé bí àwọn nǹkan tó máa jẹ́ kí wọ́n wẹ̀tì o pẹ̀lú wọ́n lo oògùn fáwọn ọkùnrin yẹn èmi ò tí ì rí oògùn lọ́wọ́ wọn rí o bóyá torí pé àjẹ́ tí ì deep ní gbogbo ìrìnàjò tí mo sọ fún yìí ìrìnàjò yìí ò kọjá ọdún 4 tó ti pọ̀ ọdún 4 ṣá lédi kejì yẹn bóyá ó ti kú nìsín mi ò mọ o bóyá kò tí ì kú mi ò mọ bọ̀ lédi tó mú mi wọbẹ̀ kan tó jẹ́ pé nǹkan òní Rebecca oníkéde kan òun yẹn òun ni ó ni wọ́n bó ṣe yìnbọn tó ń pa báyìí everything wọ́n ṣe kéèsì yẹn mi ò mọ máa yẹn mi ò mọ àwọn nọ́mbà lédi kejì because àwọn mẹ́ta ni so lédi kejì yẹn náà òun náà ìyẹn tiẹ̀ ó ti like drugs jù kúta gan àwọn ọkùnrin kan máa ń reject most of the time gẹ́gẹ́ ló máa ń force lórí àwọn kan pé ẹgbẹ́ kíní kan torí ìyẹn ó ti drugs bá yí ara ẹ̀ jẹ́ gbà táwọn máa fi ṣe kéèsì yẹn táwọn máa fi ké ìyẹn òun tẹ̀ fọ́ pé káwọn tiẹ̀ jọ máa wà káwọn jọ máa ṣe àwọn tèkó yẹn àwọn kọ̀ọ̀kan táwọn ti mọ̀ kíní kan níbo yẹn tiẹ̀ tó bá ti mú gbẹ ó lè máa tọ̀ síbi tó jókòó sí ó lè sọ pé òun fẹ́ yàgbẹ́ kó lọ gbé kó ṣàmà ṣe yamayama níbo ṣe park away from that house yẹn gbàtígẹ́ yẹn kún àwọn family ẹ̀gbọ́n ò wá àwọn sí owó ẹ̀ tó wà lákàntì àwọn lọ wọn padà mọ́lé wọn àwọn fún wọn because kò sẹ́ni tí ò mọ ATM pin ẹ̀ kò sẹ́ni tí ò mọ nọ́mbà ẹ̀ so àwọn fún wọn àwọn ọmọ ẹ̀ tó lóun bí wọn mẹ́ta tó bí ọ̀dọ̀ ọkọ làwọn mẹ́tẹ̀ẹ̀ta wà ọkọ làwọn fún ní fóònù àwọn aṣọ ẹ̀ náà wọn ò ní ìdí ẹ̀ mọ́tò ẹ̀ gan ọkọ ẹ̀ ní kọ́ńtà ni wọ́n ta gbogbo ẹ̀ ní níbo ṣe padà sí kò níyẹn tó ń jẹ bẹ̀rẹ̀ sí òun tẹ̀ sí business òun ṣe bẹ́ẹ̀ òun tẹ̀ ṣe business òun padà ó ní but ìgbà tó wọn lọ ṣe test tó ń check ara wọn tó wọn ò ní àìsàn kankan òun mọ̀ pọ̀ lọ́run nífẹ̀ẹ́ àwọn òdò náà òun ò ṣe fresh to flesh rí òun ò yẹ tẹ̀lé òfin tí yẹn bẹ sọ pé ẹni tó gbé ẹ lọ yóò gbọdọ̀ kìsẹ̀ ó lóun ò ní kìsẹ̀ nìyẹn o